Africa Content TV. Ọjọ́ pàtàkì lọ́jọ́ tó wáyé nínú mọ́mí ẹ lọ́jọ́ sí. Táwọn èèyàn wọlé mọ́mí ẹ lọ, tá ló kí mo sí ẹ o. Ó kú oríire ọmọ tuntun. Gbogbo òṣèré oní tíátà pátápátá wọ́n ní àwọn mọ rírì ẹ, àwọn mọ rírì ẹ. Bàbá at 100 years lọ́wọ́lọ́wọ́ Olumo ló ṣọjọ́ ìbí bó tilẹ̀ ò kó pẹ́ láyé tó lójú ẹ̀ ò lè rí bí olójú ẹ̀ ò lè rí bí ojú rẹ̀ ò ní ọmọ amúṣọ ló sanwó ẹ̀ o. Ọmọ Bọ́lájí ló sanwó ẹ̀ Charles. Gómìnà ló sanwó ẹ̀ o. Wọ́n ní president Global Theatre. Ìyẹn sanwó ìdarí mi lọ́wọ́lọ́wọ́. Bọ́lájí. President Global Tampan. Òṣòwò Charles lọ́wọ́lọ́wọ́. Bàbá ń ṣọjọ́ ìbí. Bàbá ló ṣọjọ́ ìbí. Olúmọ ló ṣọjọ́ ìbí. Ladies and gentlemen, please let's go and have our seats. Let's go and sit down. We need to maintain decorum in this hall.